tí ṣọdún o ọmọ Adépọ̀jù kú ọdún ojú ẹ tó rọdún èyí àrítàmọ́dún. Ábígẹ́lì mi Alánìkẹ́ o aya Àlùkò tí ṣọdún o ọmọ Adépọ̀jù kú ọdún ojú ẹ tó rọdún èyí àrítàmọ́dún. Abíọ́dún mi Adéyìmínú o Alánìkẹ́ Adé tí ṣọdún aya Àlùkò kúyèdún o Ábígẹ́lì mi Alánìkẹ́ o aya Àlùkò tí ṣọdún o ọmọ Adépọ̀jù kú ọdún ojú ẹ tó rọdún èyí àrítàmọ́dún. Ẹ̀gbọ́n ṣe ìràwọ̀ Àníkẹ́ ẹ̀gbọ́n ṣe ìràwọ̀ Àníkẹ́ wọ́n rẹwà lóbìnrin gan orí jẹ́ ọba wọn ṣàmọ́dún òye orí jẹ́ ọba wọn ṣàmọ́dún Àníkẹ́ o orí jẹ́ ọba wọn ṣàmọ́dún òye orí jẹ́ ọba wọn ṣàmọ́dún àṣeyí ṣàmọ́dún o àṣeyí ṣàmọ́dún o ẹ ti ṣọdún èyí náà ẹ ṣe tẹ̀mí sí i àṣeyí ṣàmọ́dún o àṣeyí ṣàmọ́dún o àṣeyí ṣàmọ́dún o ẹ ti ṣọdún èyí náà ẹ ṣe tẹ̀mí sí i àṣeyí ṣàmọ́dún o. Ábígẹ́lì o Àníkẹ́ Adé ṣe bí wọ́n ní ń pé òun mo ní ògbéra lè òdìdí pín lólogójì orí rẹ̀ àfire òní ní sọjọ́ òbí rẹ̀ ọjọ́ tí bàbá bí ọ sáyé ọjọ́ tí mọ̀mọ́ bí ọ sáyé ó wá ní fọ̀dọ̀ eléyìí ṣàṣemọ̀ lágbára dánimọ̀ gbàgbé ẹni ńlẹ́ aya Àlùkò mọ́ ń gbọ́ o mọ̀mọ́ Babátúndé ṣe bí wọ́n ní ń pé òun mọ̀mọ́ Olúwágbé mi ga mọ̀mọ́ Adébọ́lá mọ̀mọ́ Adékẹ́mi mọ̀mọ́ Adébáyọ̀ mọ́ ń gbọ́ o mọ̀mọ́ Adéṣeyíkẹ́ Aláṣàbí Adé Tèmítọ́pẹ́ Tiwaládé Àlùkò mọ̀mọ́ Solomon Junior náà ni mo kúkú pé rí lọ́wọ́ ọmọ Samson Adépọ̀jù mọ́ ń gbọ́ o ọmọ Esther Adépọ̀jù náà ni mo kúkú pé rí lọ́wọ́ aya bàbá Aládùúrà aya Solomon Àlùkò tí ìsọjọ́ bí ló ní kórí jẹ́ òpẹ́lẹ́ ayé o ọmọ Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ Obì aya Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ Obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ọmọ agbódógbòrò nílé mòye Ìjẹ̀ṣà gbọ́ tí kalẹ̀ mọ́ béèrè ọ̀wẹ́ ihò kéékèèké lásọ bàbá yìí lóde gbàjọ ẹgọ́dọ̀ tiẹ̀mí lásọ òde Ìjẹ̀ṣà èyí ọba nílọ́jà ni ọ̀rá wá fún mi kí n rohùn mújó lóye Ìjẹ̀ṣà bẹ̀ ní onílẹ̀ Obì ọmọ ewé kan la ajá sowó bẹjá kan ẹgbà àkàn bẹjá méjì ẹgbà méjì bẹjá mẹ́ta ẹgbà mẹ́ta bẹjá mẹ́rin ẹgbà mẹ́rin bẹjá márùn ẹgbà márùn bẹjá mẹ́fà ẹgbà mẹ́fà bẹjá méje ẹgbà méje bẹjá mẹ́sàn ẹgbà àásán Ìjẹ̀ṣà tó já mẹ́wàá tó mẹ́rọ wá pé olókun àdó ọmọ olódò dẹ Ìjẹ̀ṣà mọ́dù wọn máa pa ànàdá. Kárí ọ̀ràn o kárí ọ̀ràn o má bàjẹ́ ìṣàṣòro kárí ọ̀ràn o má bàjẹ́ ìṣàṣòro má bàjẹ́ ìṣàṣòro má bàjẹ́ ìṣàṣòro kárí ọ̀ràn o má bàjẹ́ ìṣàṣòro. Ogun ràlúdó nìyàn ọmọ olóbì ṣe jèsè òsùn rẹ ọmọ olóbì ṣẹfà òsùn rẹ ọmọ olóbì ṣẹdínlógún lé wá ṣebí nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ní ọmọ fọkùtù fọrọ ọmọ agbódógbòrò nílé mòye Ìjẹ̀ṣà gbọ́ tí kalẹ̀ mọ́ béèrè ọ̀wẹ́ orí adé ni mo kúkú ń pé òun Adéyìmínú orí adé sani bàbá tó bí ọlọ́mọ mo súnmọ́ bá níwọ̀n gbèjé mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́bà fi lọ́ba pa kàkà kí n rọ́bà fi má di mọ́kùn ẹ̀sìn ọba ẹ̀sà tó ló gbé mo débẹ̀ ara òde ògbólúkẹ́ Adéyìmínú
ti fẹ́ kórìkì ilé àwọn baba ńlá baba tó gbé bí ọlọ́mọ ọmọ wa ọmọ ẹkùn èèyàn tí orí ibẹ̀ kọ́ mọ́ sáfìrà nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ni orí adé náà ni mo kúkú pé òun ọmọ wa ọmọ ẹkùn ọmọ bẹ́kìtì bẹ́kẹsẹ́ ọmọ bẹ́kìtì sọ̀rọ̀ ọmọ sọ́sọ́ ìlà méjì ọmọ mi kan tẹ́rẹ́rẹ́ ọmọ mi kan tẹ́rẹ́rẹ́ ọmọ mi kan tẹ́rẹ́rẹ́ ọmọ mi tàjèjì gbọ́dọ̀ kú ẹsẹ̀ àjèjì tó bá dán wò yóò sí ìdẹni ẹ̀bọ̀ra nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ Abigaili ó sì nílé ìwòsàn ó sì lọ́gbà ẹ̀wọ̀n ó sì ní mọ́ṣúárì ṣáà máa yìn bàbá lójoojúmọ́ ó sì nílé ìwòsàn ó sì lọ́gbà ẹ̀wọ̀n ó sì ní mọ́ṣúárì ṣáà máa yìn bàbá lójoojúmọ́ ṣáà máa yìn bàbá lójoojúmọ́ níkẹ́ ò ṣáà máa yìn bàbá lójoojúmọ́ torí pé ó sì nílé ìwòsàn ó sì lọ́gbà ẹ̀wọ̀n ó sì ní mọ́ṣúárì ṣáà máa yìn bàbá lójoojúmọ́ agbésẹ̀ tá a gbére lẹ́nu kó ṣe tọrẹ kó sùn bẹ́ẹ̀ mẹ́rinṣẹ́ gbóhùn erin níṣẹ́ mọ̀ṣáṣẹ́ jí ọlọ́bẹ̀ èmi làbẹ̀ní Akéwì tí wọ́n wí Àbẹ̀ní Akéwì tí wọ́n sọ ọmọ wọn ló